Jonah, kì í ṣe Jóòbù, Jonah, orí kìíní ẹsẹ̀ karùn-ún. Nígbà náà ni àwọn àtúntò bẹ̀rù. Ẹ bá mi lọ sí ẹsẹ̀ kẹrin. Ṣùgbọ́n. Ṣùgbọ́n. Olúwa àtúntò ńlá jáde sí ojú òkun. Gbogbo wa la mọ̀ sóbì mìíràn. Ìjì líle sì wà nínú òkun. Okay. Tọ́lá àti ọmọ náà dàbí ẹni pé yóò fọ́. Nígbà náà ni olùkọ́ bẹ̀rù. Olúkúlùkù sì ti fẹsẹ̀ ọlọ́run rẹ̀. Ọmọ ẹgbẹ́ rẹ̀ tó bá yẹ, ẹ ti àgbàgbẹ́ rẹ̀ kan lẹ́yìn ọ̀pọ̀ ní kẹ́kẹ́. Wọ́n ní ìdílé ká sì pè é. Wọ́n fẹ́ ká ṣẹlẹ̀ láàrin rẹ̀. Mọ́mí, Jónà ò lẹ́rù òkú. Ṣùgbọ́n ó dẹ̀ rò pa àwọn kan náà. Ìwọ ní òkú. Ṣùgbọ́n wọ́n tẹ̀ jọ mú lé tìra yín. Àwọn tẹ̀ jọ mú ṣọ́ọ̀bù tìra yín. Wọ́n àbẹ́ òkú tìyẹ. Wọ́n àtẹ̀rí òkú rẹ̀ lò. Ṣùgbọ́n wọ́n rẹ̀ láti dẹ̀rù òkú. Ẹ jẹ́ kókó Jésù. Ìjì tó jà. Kó máa ń dẹ̀rù òkú ẹni nù. Wọ́n jọ jà nípa ní tó parí. Ẹ sọ́dọ̀ fún ọ. Nígbà náà ni àwọn àtúntò bẹ̀rù. Olúkúlùkù sì ti fẹsẹ̀ ọlọ́run rẹ̀. Wọ́n kó ẹrù tó wà nínú ọ̀padà sínú òkun láti mú fẹ́rẹ̀. Ṣùgbọ́n Jónà sọ̀kalẹ̀ lọ sí ẹ̀gbẹ́ ọkọ̀. Ó sì dùbúlẹ̀ sùn wọra. Bàbá gbàdúrà lẹ́ẹ̀kan ni mo gbọ́ wa. Mo ti ń gbàdúrà, mo ti fi ṣiṣẹ́ lẹ́nu. Mo fà sọ pé you this prayer. You know that your brother will call you. Your friend will call you. Your pastor will call you. Do this prayer. Ọmọ mi ṣiṣẹ́ more than 11 hours. Lórí ọmọ mi àkókò. Mọ́mí kí ló ṣẹlẹ̀ sọ́kùnrin yẹn ní pé ẹ̀dúró máa má kà kàn wọ́n. Ó gbé ẹrù òkò dání. Ṣùgbọ́n ó bá àwọn tó ní ẹrù òkò dání. Ó ti pàdé wọn. Àwọn ẹ̀dẹ̀ òkò ló ní ẹrù òkò tiẹ̀. Mọ́mí lẹ́yìn ìgbà ẹ̀ ó ṣẹ́jà lórí ṣẹ́jà. Ṣùgbọ́n àwọn yẹn fi ẹrù tiwọn. Wọ́n fi sọ́dà. Ẹ̀jẹ̀ àgbàgbà. Olúwa ta ni mò ń bá rìn? Ta ni mò ń bá rìn ìrìn àjò?